lórí ọ̀rọ̀ ayẹyẹ ìwúyè bàbá ọba Adéwọ̀lú ọba Abdulrasheed Ọládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun. Kádé ó pẹ́ lórí, káṣẹ ó pẹ́ lẹ́nu, kí ìrùkẹ̀rẹ̀ kó dókínní, kẹṣin ọba jẹ kó pẹ́. N tó ṣẹlẹ̀ ńbẹ̀ lánàá jẹ́ kí n mọ̀ pé bàbá wa ọba Ládọjà èèyàn jẹ́ èèyàn lọ o, Ọlọ́run sì kẹ́ wa jura wa lọ. Bàbá Ládọjà wọ́n nítàn tó dáa, wọ́n sì gbìyànjú, torí pé àwọn tọ́jọ́ ọmọ Ìbàdàn gangan fúnra wọn, àwọn gan ń jẹ́rìí, wọ́n ń sọ wípé látìgbà táwọn ti ń jẹ ọba, táwọn ti ń ṣèwúyè ọba, n tó ṣẹlẹ̀ lásìkò bàbá Ládọjà yìí kò ṣẹlẹ̀ rí. Kò ṣe kíni? Kò ṣẹlẹ̀ rí. Àwọn èèyàn kànrìnkànrìn tó wá odidi ààrẹ orílẹ̀-èdè kó balẹ̀ síbi ìwúyè ọba pé kò ṣẹlẹ̀ rí. N tó wá ṣe á lè mọ̀ bí ayẹyẹ ṣe á dùn tí gbọ́ngbọ́n kan sí tó, n tó wá ṣe á lè mọ̀ ńbẹ̀ ni àbùkù ńlá tí gbajúgbajà olórin fi kan àwọn èèyàn ńláńlá tí wọ́n wà nílẹ̀ Ìbàdàn lánàá ló dùn wá jù láyé. Àwọn bọ́ta wọn pé wèrè la fi ń wo wèrè, wèrè la fi ń wo wèrè, wèrè la fi ń wo wèrè. Ó burú jáì o. Ó ṣe kíni? Ó burú jáì o. Ní Yorùbá fi sọ pé ijó téèyàn ó bá jó ní gbangba tí ó yé èèyàn ó kọ́ jó wò nínú ilé. Àwọn fásitì gba olórin nímọ̀ràn ni o, tí wọ́n bá pè wọ́n sírú ààyè báyìí, ó yẹ wọ́n kọ́kọ́ jókòó nílé, wọ́n kọ́ pé bóò mo ṣe fẹ́ ṣe ńbẹ̀, irú orin tí wọ́n kọ́ ńbẹ̀ bóò ni wọ́n ṣe ń kọ́, bó tilẹ̀ jẹ́ pé kò kàn wá, ṣùgbọ́n ara ń tá a máa ń sọ nù, n tí wọ́n ń pè lẹ́kọ̀ọ́ ilé ó ṣe pàtàkì pọ̀. Ẹní ẹ wò, wèrè la fi ń wo wèrè níwájú ààrẹ, níwájú àwọn gómìnà, àwọn gómìnà tòní ń bẹ ńbẹ̀, gómìnà àná ń bẹ ńbẹ̀, àwọn sẹ́nétọ̀ àná ń bẹ ńbẹ̀, àwọn èèyàn kànrìnkànrìn, àwọn ọ̀mọ̀wé ńláńlá ń bẹ ńbẹ̀, àwọn ọ̀gá iléeṣẹ́ ológun kankan gbogbo ẹ̀ ló wà ńbẹ̀ lánàá, táwọn èèyàn ńláńlá ibi táwọn ọba ńláńlá wà. Kódà tí èé bá ṣe pé bàbá wa Ládọjà wọ́n jẹ́ ọba tí gbogbo èèyàn ti mọ̀ káàkiri àgbáńlá ayé pé èèyàn ńlá ni wọ́n. Àwọn ọba máa wò pé bóò ló ṣe á jẹ́, bóò ló ṣe á rí. Ẹ dákun, ẹ bá ní kọ́ arákùnrin yìí o. Ó kù díẹ̀ káàtó kéèyàn wá máa sọ pé wèrè la fi ń wo wèrè ńbẹ̀ un. Ká ní wọn ò bá sí ńbẹ̀ lánàá ni, n bá ní fídíò táwọn èèyàn ń gbé káàkiri pé wọ́n dọ́gbọ́n sí ni, ṣùgbọ́n mo wà ńbẹ̀, mo fojú mi gan rẹ́rìn pé wèrè la fi ń wo wèrè bó o, k'Ọlọ́run má jẹ́ a rógun wèrè. Níbi ayẹyẹ ìwúyè ọba, a máa ṣe wèrè la fi ń wo wèrè. Eléyìí kù díẹ̀ káàtó. Eléyìí ṣe kíni? Eléyìí kù díẹ̀ káàtó. Gbogbo ẹ̀yin olóríire tẹ́ ẹ wà ńbàdàn, ẹ bá ní pe bàbá yìí sákìyèsí, tó bá dijọ́ mi, k'Ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá wa ọba Abdulrasheed Ládọjà Adéwọ̀lú, k'Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ó gùn, kí wọ́n ó lo àpèrè náà, kí wọ́n ó lò pẹ́pẹ́pẹ́, kí wọ́n ó lò kọjá àwọn tí wọ́n ti ń lò bọ̀ tẹ́lẹ̀. Ojúlówó ọmọ Yorùbá, ibi n bá gbà sẹ́yìn yín tẹ́ ẹ jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn lórí ọ̀rọ̀ yìí, ẹ má bínú o. Òótọ́ ọ̀rọ̀ a máa korò o. Kò sí bó ṣe fẹ́ korò tó, a gbọ́dọ̀ má sọ.